ẹ ǹlẹ́ o gbogbo ilé ṣàlàáfíà lẹ́wà èmi àbúrò yín ọ̀rẹ́ yín ẹ̀gbọ́n yín ọmọ yín Títílọpẹ́ ló ń sọ̀rọ̀. Àwọn Yorùbá lọ wọ́n bọ̀ wọ́n sọ wípé tí ará ilé ẹni tó bá ń jẹ kòkòrò tí a kò bá sọ̀rọ̀ ọ̀wọ̀ ẹ̀ kò ní jẹ́ ká sùn lóru. Kí ni ìtumọ̀ eléyìí? Mo ṣàkíyèsí wípé ọ̀pọ̀lọpọ̀ òbí ló ń bóra fún ọmọ wọn ní wọ́n sọ wípé wọ́n ń glow wọ́n ń tàn àwọn ọmọ wọn ń tàn ni àmọ́ irọ́ ni gbogbo eléyìí, irọ́ la bá ń díẹ̀. Gbogbo àwọn nǹkan tó ń pò papọ̀ yìí tí wọ́n fi ń pa àwọn ọmọ yìí lára ó ń pa wọ́n lára, ìyẹn àwọn ọmọ fúnra wọn. Wọ́n á fẹ́ rọ ẹ̀yin òbí ni àti ẹ̀yin aráalé tẹ́ ẹ̀ bá wọn gbé tẹ́ bá sọ wípé kò kàn yín kò ṣáà ń ṣọ ọmọ mi nígbà tí wàhálà bá dé tán ó mà máa kàn wá àṣà ní ìdíjú ká máa wò kí nǹkan máa bàjẹ́ lọ. Ọmọ mi wà ọmọ dúdú ni wọ́n máa sọ wípé òun ṣe bó ṣe bí nìyẹn ó pupa nígbà tó bí ẹ má jẹ́ ká ṣe àṣìṣe nítorí wípé ọmọ mi tó bá ṣẹ̀ṣẹ̀ jáde nínú ẹ̀jẹ̀ ó lè pupa àmọ́ léyìí túmọ̀ sí wípé àwọ̀ ẹ̀ gangan nìyẹn. Nígbà tí ọmọ bá ń dàgbà la máa mọ irú àwọ̀ tó bá ní, àwọn máa po gbogbo eléyìí papọ̀, a máa po tọ̀hún papọ̀, a máa sọ pé ìpara ni ìpara àti ọṣẹ tó ń jẹ́ kọ́tàn tó bá wá yá àwa rí i pé gbogbo ọwọ́ wọn eléyìí ó ń dúdú tọ̀hún dúdú gbogbo ìka ẹsẹ̀ wọn ó ń dúdú. Eléyìí túmọ̀ sí wípé à ń bóra fún àwọn ọmọ ẹni. Ẹ jẹ́ káwọn ọmọdé jẹ́ ọmọdé, kò sọ́mọ tí ò lẹ́wà, kò sọ́mọ tí ò lẹ́wà rárá. Ẹ má jẹ́ ká máa wò wípé ó dìgbà tí ọmọ bá pupa òun ni ọmọ fáìn àbó dìgbà tí ọmọ bá rí bákan àtọmọ dúdú àtọmọ pupa kò sí èyí tí ò fáìn nínú gbogbo wọn. Ọlọ́run tó dẹ̀ dá wọn ní ọ̀tọ̀ọ̀tọ̀ ó mọ nǹkan tí wọ́n ń ṣe. Àwa tí a ò dẹ̀ bóra fún ọmọ ẹ má jẹ́ ká máa wo àwọn tó ń bóra fún ọmọ wípé kò sí èyí tó kàn wọ́n ń bẹ nítorí wípé nígbà tí jẹjẹrẹ ìyẹn skin cancer tó bá dé bá ọmọ yìí Ọlọ́run ní jẹ́ ká rírú ẹ̀. Gbogbo wa náà a ò ṣáà ní ká wọ́pọ̀ ká máa sọ wípé kò sí èyí tó kàn wá ń bẹ. Nítorí ìdí èyí nígbà tá a bá rí ìwà burúkú yìí ní àwùjọ wa ẹ jẹ́ ká máa pe àwọn òbí eléyìí tí ọ̀rọ̀ yìí tí ó bá wí ká máa sọ fún wọn ká máa là wọ́n lóye wípé ohun tí wọ́n ń ṣe yìí kò bójúmu kò dẹ̀ nẹ́tọ̀ọ́ rárá fún àwọn ọmọdé wọ̀nyí. Eléyìí ni mo ṣe fẹ́ wá bẹ̀ yín o, ó lè máa kàn yín o àmọ́ àwọn èèyàn kan tàbí méjì wà tó kàn tí ẹ mọ̀ rí ẹ má panu mọ́ nítorí wípé tí ẹ bá lè bá wọn sòótọ́ ọ̀rọ̀ kí wá láǹfààní tí ẹ ń ṣe fúnra yín. Òun ni mo ṣe fẹ́ wá bẹ̀ yín. Àwọn kòkòrò jẹjẹrẹ yìí ó ṣe búburú lára èèyàn nítorí ìdí èyí ẹ jẹ́ ká máa bẹ̀ wọ́n kí wọ́n má lo àwọn ìpara èyí tó ń dá wàhálà sí àwọn ọmọ yìí lára kí wọ́n má lò fún wọn. Ẹ jẹ́ ká bẹ̀ wọ́n o, ẹ jẹ́ ká dẹ̀rọ̀ wọn nítorí pé tí wàhálà ìbá dé gbogbo wa ló máa kàn. Mo nífẹ̀ẹ́ yín o, mo dẹ̀ mọ̀ wípé ẹ̀yin náà nífẹ̀ẹ́ mi. Ẹ má gbàgbé láti tẹ̀lé mi ní Facebook, ní YouTube àti ní Instagram. Ọlọ́run yóò bá wa wo àwọn ọmọ wa o. Ó dìgbà a ò ní pàdé ayọ̀.